Ẹ kú dédé wòye ẹ̀yin ènìyàn wa. Èyí ni àkọ́tún ètò Yorùbá Pọ́nbélé tí ọmọ yín, àbúrò yín, ẹ̀gbọ́n yín Ṣàmúkọ́ ọmọ Àjàjà bí onígèrè táyé lolú èjìrè ará ìṣokùn lágbórí ìjìrè fèrèfè ìkànnì ìyá kúkú lóhùn ó bí èjì ló wọlé tọ̀yà wá. Àwọn òṣónú wọn kì í gbéjìrè àwọn nínú rẹ̀ ní gbẹ̀dùn. Mo kí yín ní gbogbo ilẹ̀kílẹ̀ tẹ́ bá wà ẹ̀yàn ọmọ kóòtù òjìrè. Ètò Yorùbá Pọ́nbélé yín ló gbòde. A ó tẹ̀síwájú omi ọ̀hún lónìí. Wọn ò ní ṣaláì kí gbogbo ládéládé, gbogbo olóyè, gbogbo lókọ wo Sàràkí ìlú, gbogbo yín ni mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin. Ewúrẹ́ ilé ni mi ò lólódì kan, àgùntàn ilé ni mi ò lólódì lọ́jà. A dúpẹ́ gbogbo ẹ̀yin tí ẹ ti bá wa fi subscribe lórí ètò yìí. A dúpẹ́ àmọ́ lóore. A sì nígbàgbọ́ pé subscription yìí kóríyá tó ga ló ń ṣe fún wa lórí ètò yìí láti tẹ̀síwájú. Kò ní sú wa, kò ní rẹ̀ wá. Ní gbogbo ìgbàkígbà kàkà kó rẹ̀ wá ṣe la máa mú rẹ̀ rodò la máa fi ṣọmọ ẹja lórí. Lónìí a ó tẹ̀síwájú lórí àmì ohùn tí a ti bẹ̀rẹ̀ ní abala tó kọjá lọ. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ó ṣe pàtàkì ká mọ àmì ohùn yìí. Ẹ jẹ́ ká fi kọ́ àwọn ọmọ wa. Ìgbà náà ni àwọn ìwé Yorùbá kíkà yóò dùn. Bí èèyàn bá ka ìwé olóògbé D.O. Fágúnwà tí ó sì mọ Yorùbá kà dáadáa, olúwa rẹ̀ kò ní fẹ́ fi ìwé náà lẹ̀. Nígbà tí ó bá rí àwọn ẹwà èdè tí ó kún sínú ìwé yìí, tó rí àwọn ẹwà èdè tí ó kún sínú ìwé yìí, gẹ́gẹ́ bí àpẹẹrẹ kéèyàn ọmọ ṣàpèjúwe ẹ̀gbin. Ó ní ẹ̀gbin kì í wẹ̀, ẹ̀gbin kì í fọnu. Èépá ìṣẹ̀ǹbáyé ń bẹ ní ìdí ẹ̀gbin. Ipò tí ó kéré jù ní ara ẹ̀gbin tó àtẹ́lẹwọ́ mi. Béèyàn bá mọ àmì, kò sí bó ṣe fẹ́ mọ̀ pé nǹkan tí wọ́n ń wí ni kò ní nítumọ̀ sí i. Ẹ̀yà má fà àkókò ṣòfò, ẹ̀yà tẹ̀síwájú. Lónìí, àwọn ohun èlò ilé tí a lè bá pàdé ní ilé ìdáná, tí a lè rí nílé ìdáná ni a ó gbìyànjú láti fàmì lé. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ kọ́kọ́ fàmì lé àkọlé iná. Fífi àmì dòdò lé àwọn mí dòre ohun rere, kò ní sàmì lórí fáwẹ́lì méjèèjì, tí a lè rí ní mímí ilé rẹmí ìdáná. Lára nǹkan tí a lè rí ní ilé ìdáná ó ní ọ̀bẹ. Fún àǹfààní àwọn ọmọ wa, ọ̀bẹ ni wọ́n pè ní knife. Dòre ṣíbí. Odó re ní kí ni odó? Pestle and mortar. I think pestle, odó àti ọmọ odó. Báyìí lodó rí. Inú ẹ̀ ni wọ́n ti gúnyán. Àsọ̀rọ̀ yọ̀rọ̀ lọ́pọ̀ baálé agúnṣu lódó tó ní gbogbo ibi tó ń bá ti jutù sí gbogbo ibẹ̀ ní kí wọ́n máa gún ní odó. Odó rèé, ìyẹn ni wọ́n fi gún. Mọ̀gúdú, mo mọ̀ fi eléyìí síbẹ̀ ni torí ìgbà tí a ó padà bira wa léèrè ọ̀rọ̀ lọ́jọ́ iwájú kí ní jẹ́ mọ̀gúdú. Ìsáàsùn náà ní jẹ́ mọ̀gúdú. Àwọn olóyìnbó máa pè ní pot. Erin kú, mọ̀gúdú fi jẹ. Ẹ̀fọn kú, mọ̀gúdú fi jẹ. Mọ̀gúdú kú, kò rẹ́ni tí ó jẹ òun. Kò sẹ́ni tí ó jẹ mọ̀gúdú. Dò mí apẹ rere ìsáàsùn. Apẹ pọ́ọ̀tù náà láfẹ́ pé gbogbo àwọn eléyìí papọ̀. Ìṣáná. Dò mí àrò. Do matches. Ìṣáná ló ń jẹ́ matches. Àrò kí la máa pè náà? Ẹ máa mú òkúta mẹ́ta,
ẹ máa gbé nǹkan dáná yín lórí, ẹ máa kí igi sí lábẹ́, nǹkan tí wọ́n ń pè ní àrò nìyẹn. A lè lo àwọn stove gas wa tá à ń lò láyé ìsìn nílé tàbí ń dáná pẹ̀lú afẹ́fẹ́ ìdáná yẹn, a lè pa àwọn náà láàrò. Àrò ìgbàlódé làwọn yẹn, a pè ní stove. Ó lè jẹ́ local, ó lè jẹ́ modern. Igi ìdáná rere lágídí do. Ta ló mọ tí jẹ́ lágídí? Ẹ kọ sínú comment section. Mo fẹ́ mọ̀ ẹni tó mọ lágídí. Èèsàn re mi re èèsàn. Ta ló mọ èèsàn? Ẹ kọ sínú comment section. Ìgbákọ̀ do re ẹ bá mọ èbó rẹ ni mo ń béèrè o. Èbó lágídí, èbó èèsàn, èbó ìgbákọ̀. Mo fẹ́ mọ̀ ẹni tó bá mọ̀ nínú comment section. N rò pé èbó ní lágídí, n rò pé wọ́n ní èèsàn, n sì rò pé wọ́n ní ìgbákọ̀. Àgbàbàṣẹ ẹ̀rọ èbó fún ẹja máa bá lọ. Èbó ìjẹka, èbó yìí sì fi lè èèsàn dáná débi wọ́n fi lágídí dáná. Ibi ẹni tó bá mọ èbó rẹ̀ kọ́ láwọn kan ràn mí lọ́wọ́. Orógùn rẹ̀ kí wọ́n níyùn tíárà ni wọ́n ń pè é. Omi, a máa ń lo omi nílé ìdáná. Orógùn re mi do. Omi rere, ọṣẹ rere, iyọ̀ re do, kan in do kan in. Wọ́n á pè ní sponge. Iyọ̀ salt, ọṣẹ soap. Ìgbálẹ̀ do mi do. Ìkólẹ̀ do mi do. Wọ́n ń pè ní pákà. Tá bá gbálé, tá gbá ìta, àkìtàn là á darí ilẹ̀ sí. Ìdalẹ̀ sí, àbí ká pè ní àkìtàn inú ilé. Ìdalẹ̀ sí do re do mi. Afẹ́fẹ́ ìdáná wọ́n pè ní gas. Bí ìlélẹ̀ eléyìí la máa pè ní gas. Afẹ́fẹ́ re mi mi, ìdáná do mi mi. Ẹ dákun ẹ lọ sí comment section kẹ́ bá mi tó wá àwọn nǹkan yòókù tí ẹ rò pé a máa ń lò ní inú ilé ìdáná tàbí ta lè rí nínú ilé ìdáná wa. Kẹ́yìn náà bá mi fi àmì lé, kẹ́ fi ránṣẹ́ sí comment section. Àṣàmú nǹkan ṣe tó ń relé bàbá ẹ̀. Ọmọ Ìbàdàn májàmájà ni mí. Lè Karawájú lẹ́rú, ìlú Òjó, ìlú Ìbùkún, olódùbù kẹ̀rìkẹ̀rì lójú ológun. Agbọ́ sásá náà sá àgbọ́yà àmọ́yà. Ìbàdàn ibà ní ìṣọ̀rẹ́ àìní náà ìjọlógún ìjàbó lárùn Ìbàdàn. Wọ́n ti jábí oníkèrè ní mi ló jẹ́ nísàlẹ̀ ilé Akínlóye nílé bàbá mi gbangba lọ́bọ́ sí àlè ṣẹ̀ṣẹ̀ mọ́ ojú ìkẹ́ ló mọ́lé wa bí ilé àwọn adákẹ́jà bí èṣù. Ọlọ́run kò tẹ̀lẹ̀ fẹ́ èèyàn rè. A nílò lọ ẹja tó lọ tí ò dé ìsàlẹ̀ omi, bẹ́ẹ̀ la nílò lọ kọ̀ọ̀kan tó lọ tí ò dé ìsàlẹ̀ odò. Ẹ̀sìnkú tẹnu ìmọ̀lé ń gbààwẹ̀, Ọlọ́run ò dátọ́ mi, ta ní ìṣẹ̀lẹ̀ rí ọ̀fun dàpọ̀.